Onua Media. Ẹ káàbọ̀ sí ìlú Tàjàlá, ìkan nínú àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ní ìlú Ìjẹ̀bú-Ifẹ̀ níjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Orúkọ tèmi ni Aródú Òjígọ̀bì. Ọmọ Tàjàlá erédè òwú ọmọ yìí lọ́gbẹ́ láríkọ́, ọmọ Yébíwò, ọmọ Erelú àbíyè, ọmọ iṣẹ́ ẹ̀yẹ ní bí adé iṣẹ́ ló yẹ ní bí adé ọ̀lẹ ò yẹ ni. Tàjàlá ọmọ ajífẹ́ pẹ́ṣíré, ọmọ mẹ́fì ẹ̀ẹ́jígèdè, ọmọ ilébìrì kòdó mẹ́fì tó kẹ́jì náà ti sàlẹ̀ òrọ̀. Tàjàlá o, Tàjàlá ọmọ olóòfin wọ̀rọ̀ kò bá ọ̀nà yìí aṣàánú ẹni àwọ̀ ṣẹ̀rù ẹni, èyí tí ò ṣàánú ẹni àwọ̀ dànù sínú igbó ẹranko burúkú àròmújẹlẹ̀ o. Tàjàlá ọmọ Yébíwò. A ní oore ọ̀fẹ́ láti bá baálẹ̀ ọkọ ìlú tí ìlú Tàjàlá sọ̀rọ̀ nípa ìlú yìí, nípa àwọn ohun tó ya ìlú yìí sọ́tọ̀ sí àwọn ìlú tó kù tó yí i ká. Gẹ́gẹ́ bí a ti gbọ́, wọ́n fi yé wa wípé ìlú Tàjàlá jẹ́ ìkan nínú àwọn ìlú tí ó tòrò jùlọ ní agbègbè Ìjẹ̀bú. Ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Ìlú tó dáa ni ìlú Tàjàlá. Ìlú tó dẹ̀ ń fàyàn mọ́ra, tó fàlejò mọ́ra, tó fa ọmọdé mọ́ra ni ìlú Tàjàlá. A rí i gbọ́ wípé ọdẹ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàlá, òun ni ó wá dó ìlú yìí. Ní ìgbà ìwáṣẹ̀, wọ́n á máa pe ìlú yìí ní Òdo ti Àjàlá. Ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, tí ọdún gun orí ọdún, ó di Tàjàlá. Àjàlá ọlọ́dẹ ni wọ́n ṣe ọdẹ wọ ìlú tí a ń pè ní Òdo Àjàlá. Òdo ti Àjàlá òun ni tí a sì mọ̀ lónìí a sì ń pè ní Tàjàlá. Àjàlá ti dó ìlú yìí before 1445 AD. Àjàlọ́run 15th Àjàlọ́run of Ìjẹ̀bú-Ifẹ̀. Nínú àwọn ọmọ tí ó bí, orúkọ ọmọ yẹn ni Yébíwò. Yébíwò nígbà tó tó àkókò láti lọ́kọ, ọmọ ọba náà ló náà fẹ́ ní ọkọ, èyí tí a mọ̀ sí Mẹ́fì. Mẹ́fì ó jẹ́ ìkan nínú àwọn ọmọ ọba Akíjà Ìjẹ̀bú, èyí tí Akíjà tó fún Mẹ́fì ní ààyè láti lọ dá dúró níbi tí a ń pè lónìí ní Òdo Mẹ́fì. Nígbàtí àwọn méjì jọ ń gbé papọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, kò sọ́mọ láàrin wọn. Nígbà tó yá, wọ́n dáfá, wọ́n wá gbà wọ́n níyànjú wípé kán kúrò ní Òdo Mẹ́fì yẹn lọ sí ìlú mìíràn. Nígbà tán kúrò ńbẹ̀, wọ́n wá tẹ̀dó sí ibi tí ìlú tí a ń pè ní Jíbògù. Jíbògù yẹn ni ọlẹ̀ ti sọ nínú Yébíwò. Yébíwò bí kìíní, ó bí kejì, ó bí kẹta. Lẹ́yìn ọmọ mẹ́ta tí Yébíwò bí, èdè àìyedè ó wáyé láàrin Yébíwò àti Mẹ́fì. Mẹ́fì padà sí Òdo ẹ̀. Yébíwò pẹ̀lú àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó padà sí ààfin. Bàbá wa ní no,
ilé fàyè gba ẹni àfihàn ní the 15th Àjàlọ́run of Ìjẹ̀bú-Ifẹ̀ ló pe Àjàlá pé Àjàlá fàyè gba ọmọ òun ní ọ̀dọ̀ ẹ̀, and that was how Yébíwò pẹ̀lú àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ṣe arrive sí Tàjàlá. Nígbà tó ń dé Tàjàlá, wọ́n ń ṣe Yébíwò wá pẹ̀lú àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àwọn òòṣà. Kò pẹ́ tí Yébíwò tó dé sí Tàjàlá pẹ̀lú àwọn ọmọ ẹ̀, wọ́n dàgbà. Àjàlá ìyàwó ẹ̀ ó ṣẹ̀ láì bímọ. Àjàlá fúnra ẹ̀ náà òun náà ṣẹ̀. Yébíwò gẹ́gẹ́ bí ọmọ ọba ó ń láti kàn sí Ṣẹ̀nùwà láti tọrọ láti ra ilẹ̀, torí ìwọ̀nba ibi tí Àjàlá tó dé sí, tí gbogbo wọn dé sí kò lè contain òun àti àwọn ọmọ ẹ̀. Ó ralẹ̀ lọ́wọ́ Ṣẹ̀nùwà, ó dẹ̀ ralẹ̀ ní ti gbogbo, so that àyíká odò Àjàlá a lè gbòòrò, a lè gba òun àti ọmọ àti ọmọọmọ. By the time tí Yébíwò máa ṣẹ́, ibi tí a ṣètò tí wọ́n ṣètò wọn sí, òun níbi tí a pè ní Òṣì. Ní ọdọọdún là ń ṣe ìrántí wọn gẹ́gẹ́ bí àwọn ẹni tí kò jẹ́ kí àyíká yìí kó di ohun ìgbàgbé. Òun la máa ń ṣe nígbà ẹ̀bì. Ìgbà náà mọ Yébíwò rẹ̀ wọ̀n. Yébíwò. Nítorí pé ọmọ ọba Àjàlọ́run tí Yébíwò jẹ́ kò jẹ́ kí succeeding monarchs ní Ìjẹ̀bú-Ifẹ̀ wọn gbàgbé ìlú yìí. Ibi tó ṣe kókó fún Àjàlọ́run stew òun ní Tàjàlá ni ó jẹ́. Yàtọ̀ sí Òṣì Yébíwò àti àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n máa ń ṣe ìrántí wọn ní ọdọọdún, wọ́n ní àwọn òrìṣà bíi Omítù, Ògún, Èṣù, Ajé àti àwọn mìíràn. Baálẹ̀ fi yé wa wípé lóòótọ́ ìlú kò bọ́ wọ́n mọ́, àmọ́ oore ọ̀fẹ́ wà fún àwọn ènìyàn tí wọ́n bá ní ìgbàgbọ́ nínú àwọn òrìṣà yìí láti wá láti bọ̀ wọ́n fún àwọn ohun tí wọ́n fẹ́ fi gba àdúrà fún. Ṣùgbọ́n ìlú wọn kọ̀ láti gbà fún àwọn tó fẹ́ lo àwọn òrìṣà yìí fún iṣẹ́ ibi láti wá ṣe ohunkóhun ní ojúbọ àwọn òrìṣà yìí. In the time of Stone Age, we are predominantly idol worshippers. Àná òrìṣà nílùú Tàjàlá, nílùú Omítù ní òrìṣà tiwa. Àbọ̀ Ògún, Èṣù, Ṣàngó. Yes. Àwọn tó ṣì ń bọ̀ ń bọ̀, àwọn tó ṣì ń ṣe kànbọ̀n ní nǹkan ṣe inú ẹ̀, ṣùgbọ́n pé kán máa jó ọ̀tún kán máa gbé kinní ìyẹn ni wọn ò ṣe mọ́, ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ní nǹkan ṣe inú ẹ̀ wọ́n ṣì ń ṣe. With the advent of Christianity and Islam, nígbà tí wọ́n fi ẹ̀sìn àbáláyé pé wọ́n kọ́ fi ilẹ̀, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n gbà náà yàn láàyò. With the advent of Christianity, olúkálùkù wá bẹ̀rẹ̀ sí ní wọ́n yí padà. Nínú
àwọn ohun àmúyangàn tí wọ́n ní ní ìlú Tàjàlá ní àwọn odò wọn méjèèjì. Ìkan jẹ́ ọgbẹ̀, èyí tó jẹ́ wípé ní kùtùkùtù òwúrọ̀ ṣàṣà ni ọmọ bíbí inú ìlú Tàjàlá tí ò ní débẹ̀ láti lọ wẹ̀ àbí láti lọ bu omi yẹn mu àbí láti bù sí ara. Ohun tí ó jẹ́ ohun tí a lè sọ pé ohun pàtàkì tó rọ̀ mọ́ ìlú yìí, òun ni a ní odò yẹn, odò ọgbẹ̀ yẹn àwọn babaláwa tán fi yé wa wípé ní òwúrọ̀ kùtùkùtù ọmọ ìlú yìí bọ́n bá ṣe ń jí bam, the first thing assignment wọn kàn lọ sí odò yẹn láti lọ wẹ̀. Ìyẹn ni a sì ní oríkì wa ní ọmọ Ayílọ̀gbẹ̀ lárúkọ ní ìdájí kùtùkùtù, and kò dẹ̀ sí ẹni tó lọ Yílọ̀gbẹ̀ láàárọ̀ kùtùkùtù yẹn àìsàn kìí ṣe tiẹ̀, àìríjẹ kìí ṣe tiẹ̀, àìrímu kò sí, ìyẹn ò ṣe tiẹ̀. And aside from that one, a ní odò tó orúkọ ẹ̀ jẹ́ Lúpe. Kò sí onírúurú àìsàn tó ń ṣèyàn tó jẹ́ pé tí a bá ti lọ bọ́ olúwẹ̀rí tó wà níbẹ̀ tá sì bu omi yẹn tá fi wẹ irú ẹni bẹ́ẹ̀ tá sì fúnrú ẹni bẹ́ẹ̀ ní omi yẹn mu, àìsàn yẹn ó di ohun ìgbàgbé. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní odò kan tí wọ́n pè ní Lúpe. Odò yìí wọ́n gbàgbọ́ wípé omi rẹ̀ máa ń wo àìsàn oríṣiríṣi. Amúwadé odò Lúpe nítòótọ́, odò náà kò tóbi rárá, ó kàn ń ṣàn ní tééré lọ sí ibi tó ń ṣàn lọ ni. Àmọ́ gbogbo ṣíṣàn rẹ̀ náà wọ́n ní kò kọjá agbègbè Tàjàlá. Gẹ́gẹ́ bí a ti gbọ́, wọ́n ní ìgbà kan rí nínú ìtàn tí wọ́n sọ fún wa, wọ́n ní odò yẹn gbẹ. Wọ́n ní ìgbà tí àwọn wà ní kékeré, wọ́n ní ṣùgbọ́n wọ́n wá lọ sí ìlú mìíràn, wọ́n lọ dá ifá, wọ́n wá sọ fún wọn pé kán lọ ṣe àwọn nǹkan kan. Ẹni tó mójútùú wọ́n wá bọ odò náà pẹ̀lú àwọn ohun tí ẹnu ń jẹ gbogbo. Ibi tí wọ́n ti ń bọ odò yìí ni wọ́n ní omi yìí ti bẹ̀rẹ̀ sí ní sun padà. Àìmọye ọdún sẹ́yìn odò yìí gbẹ. Ìgbà tó gbẹ ó jẹ́ pé kò sí omi kan tó tẹ̀ sun sókè tán lè sọ pé orísun omi kọjá ń bí, kò sí ń bẹ̀. Ṣùgbọ́n ìgbà tí àwọn ìlú kìíní Tàjàlá àti Tìmọ̀rọ̀wọ̀ tán pọ̀ àwọn baálẹ̀ méjì tán jọ pera wọn tán ní kí ló ń ṣẹlẹ̀ ní odò yìí, kí ló tí odò Lúpe gbẹ kìíní kan. Wọ́n ní wọ́n á fẹ́ wá nǹkan ṣe sí wọn ìjáde ní ìgbà tán jáde sí wọ́n rí pé àwọn nǹkan báyìí kan òní kan lọ ṣe. Wọ́n dẹ̀ ìdè ńgbà yẹn wọ́n ra kìíní, wọ́n ra ẹran. Wọ́n wá pé àwọn tó jẹ́ pé ó máa bá wọn ṣe, wọ́n pè wọ́n pé kí wọ́n bá wọn ṣe, so wọ́n á bá wọn ṣe ńgbà yẹn. Ìgbà tí wọ́n dẹ̀ bá wọn ṣe gbogbo ètò yẹn ńgbà yẹn, so náà ni lẹ́ni àwọn sọ pé omi yìí òun náà máa fi ṣe ẹran tó ń pa ìgbẹ́kẹ̀ ẹran máa ti jẹ́ àwọn ẹja ẹjọ́ náà rẹ̀. Omi tó sùn tó ṣe tó tẹ̀ sùn lẹ̀, ìyẹn náà máa fi ṣe kínní náà ni ẹ lọ tọ́jú ẹ̀, lọ tọ́jú gbogbo bí ewé tó gbọ̀n lé ẹ tọ́jú ẹ̀ dáadáa, ẹ tọ́jú ẹ̀. Gbà tó dẹ̀ pẹ́ wọ́n pa ẹran tán ṣe everything, ṣé làkàndẹ̀ rí pé ìgbọ́n gbà tán máa pa ẹran yẹn ṣáìdì ọ̀hún yẹn náà ṣáìdì eré àbí ṣáìnì wọn lọ pa, kì í ṣe ojú ẹ̀ o ṣùgbọ́n ṣáìdì bẹ́ẹ̀ náà pa kìíní yẹn sí. So Buhari dẹ̀ di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ẹran, wọ́n ń gbé kaná, ṣé làkàndẹ̀ rí pé ilẹ̀ kìíní yẹn ti ń tutù, ó ti ń tutù. So omi máa jáde gbogbo èèyàn bá ṣe pé ńgbà yẹn ni àwọn kéékèèké ha bá ṣe rí pé omi bẹ̀rẹ̀ sí ní ṣàn bọ̀, omi yẹn náà
òun náà ṣe kí ni. òun náà fi ṣe bẹ́ẹ̀ ni àfi ṣe ẹran ẹ̀. mo kọ́ lẹ́nu ìjẹ́ ẹran ẹ̀ àfi ṣe àjọ ẹran jẹun ẹ̀. jẹ́. ẹ̀yìn ẹ̀ la fi ṣe. tàbá ríyàn tó lè jẹ́ a good devotee, we put him or her, especially her, we put him right. We know what it entails to be a devotee of this place, and we put him right, and we will continue doing what is right. People are still coming to come and take the water with under my permission. I ask them to go ahead, but we are letting out our values that we don't recognize with. But one thing I know is that most of us, a sọ pé onígbàgbọ́ ni wá, a sọ pé mùsùlùmí òdodo ni wá, ṣùgbọ́n ìṣẹ̀ṣe kò kúrò nínú ayé wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Wọ́n mà ṣe àlàyé fún wa àwọn ohun tó ya àwọn ọmọ ìlú Tàjàlá sọ́tọ̀. Wọ́n ní kò sí ọmọ ìlú Tàjàlá kankan tó jẹ́ ọ̀lẹ. Wọ́n jẹ́ akínkanjú, wọ́n máa ń nífẹ̀ẹ́ ènìyàn, wọn kì í jalè, ṣùgbọ́n wọn ò gba gbẹ̀rẹ́ rárá. Má fi ọ̀bọ lọ̀ wọ́n, wọ́n máa kọ̀ ọ́ ní pátápátá. Àwọn ọmọ ìlú Tàjàlá, wọ́n jẹ́ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́, wọ́n fi gbogbo ara ń ṣiṣẹ́. wọ́n lè rọ ọmọ Tàjàlá gbé rọbì já olè ọmọ Tàjàlá kẹ́ ń gbọ́dẹ̀ o wọn ẹgbọ́n mi sọ̀wé àkókò jùlọ tún jẹ́ ìwájú náà rọ̀ wọn kan bẹ́ẹ̀ wọ́n ń gbọ́ o ẹ lọ sọ nẹ́niwìà bí mo ṣe sọ yẹ sọ nẹ́niwìà èmi ni mo sọ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ wọ́n ń gbọ́ torí wọn ti sọ tẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ wà nínú ọ̀rọ̀ ọmọ Tàjàlá o ṣé wọ́n rí kò bá dẹ̀ ti ṣẹlẹ̀ kẹ́nikẹ́ni máa ò lẹ̀ mú o. Àwọn ará ìlú náà kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ àlejò tí wọ́n ń gbé nínú ìlú tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, àwọn náà jẹ́rìí rẹ̀ wípé ìlú Tàjàlá jẹ́ ìlú tí ó kó èèyàn mọ́ra, tí wọ́n gba àlejò láàyè, tí wọ́n sì máa ń fi ìfẹ́ hàn. Mo jẹ́ ọmọ bíbí Ilé Ifẹ̀ tí ó wá pòdó sí ìlú Tàjàlá, tí ó lè já sí wípé ó sàn mí sówó, ó sàn mí sọ́mọ, tí mo lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé bóyá tí mo bá ń táyé mú bọ̀ pàápàá kan bí mi sílùú Tàjàlá. Mo jẹ́ ọmọ Ìgbò, mo ṣe gbé wá sí Tàjàlá, wọ́n dẹ̀ gbà mí tọwọ́ tẹsẹ̀. Ministerial assignment òun ló gbé wa dé Tàjàlá. They accommodate us peacefully and we are living in a peaceful way. But gẹ́gẹ́ bí family, gẹ́gẹ́ bí ìdílé, a rí àǹfààní pé a lè ra ilẹ̀ nínú ìlú yìí. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, wọ́n fún wa láǹfààní láti rà ní ẹ̀dínwó. Ilẹ̀ yẹn náà àti ń kọ́ lọ. Ó ti dé pé kí á kàn lọ báyìí. Lẹ́yìn àwọn ènìyàn nínú community nínú ìlú kò sí kárìn kí orí ọmọ mi, ṣùgbọ́n síbẹ̀ náà mo lè sọ pé bí 70% they are accommodative enough. Ní orí ọ̀rọ̀ ìwé ní ìlú Tàjàlá, wọ́n jẹ́ ọ̀gá láti ipasẹ̀ baálẹ̀ wa ní àkọ́kọ́ gbàrà tí wọ́n di olórí ìlú yìí. Wọ́n ṣe ìgbésẹ̀ láti rí wípé gbogbo ọmọ kékeré ìlú yìí láti age primary títí dé secondary school ni wọ́n ṣe ìpèsè ìwé oríṣiríṣi nǹkan tí ó jẹ́ nǹkan wúlò fún ọmọ ní ilé ìwé ni wọ́n ṣe ètò ẹ̀ fún wọn. Tí eléyìí fi ń yé wa wípé ọkọ ìlú jẹ́ ẹni tó ṣe wípé ó nífẹ̀ẹ́ ẹ̀kọ́, tí àwọn ìlú náà lè darapọ̀ mọ́ wọn, tó ṣe wípé ẹ̀kọ́ yẹn ó dúró dáadáa ní ìlú Tàjàlá, tí kò sí pé a rí ẹnìkan tàbí a rí ọmọ kan tó ń rìn káàkiri bí òtítọ́ ní àkókò tó bá yẹ kó wà ní ilé ẹ̀kọ́. Baálẹ̀ wa tìsìn ó jẹ́ èèyàn kan tí ó ní akíkanjú, tí kò fi iṣẹ́ ṣeré, tó kó àwọn èèyàn mọ́ra, tó dẹ̀ jẹ́ wípé yes yes ni, no is no. Mo sì rọ ọmọ ìlú yìí kọ̀ọ̀kan nílùú yìí, nílé àti ní àjò, kí wọ́n sowọ́pọ̀ mọ́ baálẹ̀ ìlú yìí, Olúwo Adénígbà, baálẹ̀ Tàjàlá. Wọ́n sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ gidi. Tí wọ́n bá sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ gidi, ìlú yìí á ní tẹ̀síwájú.
jù báyìí lọ. Kò ní jù báyìí lọ fún ti ìwádìí tá a ṣe nípa ìlú Tàjàlá. Ilé-iṣẹ́ wa Nua Media gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ jẹ́ ilé-iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà, ìṣe àti àwọn ohun àbáláyé ilẹ̀ Yorùbá. Tí a bá rí àwọn ohun tí ẹ fẹ́ ká bá yín fi hàn tó jẹ mọ́ ìṣẹ̀ṣe tàbí ohun àbáláyé ní ìlú yín tàbí ní agbègbè yín, ẹ ké sí wa kí ẹ bá wa sọ̀rọ̀ lórí àwọn ìtàkùn wa àti òpó wa tẹ́ ẹ̀ ń wò ní orí ẹ̀rọ yín. Ẹ̀yin la máa bá, àwa lẹ máa rí. Èmi náà ní tiyín ní tòótọ́ Aródú Òjígọ̀bì, ọmọ wọn lówù òdùrú, ọmọ bá a rí jẹ àwà òṣùlé, aya afẹ́ta wọlé erin, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Àbọ̀ rèé o. Nua Media.